fẹ́ ṣe interview ọmọ inú wa gbé mi sókè mo fẹ́ tayọ èmi ní kí n tayọ yẹ sọ́jà lù ọ́. orúkọ jẹ́ orúkọ jẹ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ olúwa má ṣe jáde má ṣe má dá má dá má dá má ṣe jáde má ṣe ọyọ kẹtù olúwa tó mi tayọ bẹ́ẹ̀ má dá tayọ olúwa tó mi jésù olúwa wá ó yà sọ ní yí pẹ̀lú mi. Nígbà tí ìṣòro dé, kò sí olùrànlọ́wọ́. Bẹ́ẹ̀ orí lókè ọlọ́run. Lọ́pọ̀ nílé ọ̀sẹ̀, àwọn aṣọ́dàdúrà, àárín àwọn tẹ́ ẹjọ́ fẹ́ ṣe interview yìí. Ẹ̀yin ni kẹ́ ẹ̀ tayọ, ẹ̀yin ni kẹ́ ẹ̀ tayọ yẹ sọ́dàdúrà. orúkọ jẹ́ ẹ̀mí mímọ́ Jésù olúwa wá. Lọ́pọ̀ nílé ọ̀sẹ̀. jẹ́sà ó ní èmi yóò gbójú mi sí orí òkè wọn. bàbá níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò sì ti ọwọ́ Olódùmarè wá ọba tí ó dọ̀run wáyé lọ́pọ̀ nílé ọ̀sẹ̀. jẹ́sà ǹjẹ́ ẹ̀yin gbàgbọ́ níbo lẹ gbàgbọ́ pé ìrànlọ́wọ́ yín yóò ti wá. ọ̀dọ̀ Olúwa ni sà. ẹ ní ìgbàgbọ́ ìjọ tó bá rí bẹ́ẹ̀ ó yẹ wá jà sọ́jà àdúrà táwa sọ fún Ọlọ́run pé lọ́pọ̀ nílé ọ̀sẹ̀ rẹ̀ Olúwa ìrànlọ́wọ́ rẹ látọ̀run ó yẹ sọ̀kalẹ̀ fún ìránṣẹ́ rẹ àdúrà. lórúkọ Jésù ẹ̀mí mímọ́ ìránṣẹ́ rẹ rèé lọ́pọ̀ nílé ọ̀sẹ̀. ọgbọ́n ifá o àgbàlagbà ìdá sórí gbogbo rọ́ọ̀ bá ti rí báyìí ní kò wí o mẹ́ta wá dídí mẹ́jì àbò òkòkò má fi rèé pébi o má fi pèrè mọ́fò lòlò fọ́ o wájú ọgbọ́n ọgbọ́n ẹ̀yìn ọgbọ́n olùmúlọ́gbọ̀n ọlọ́kan ló sì. ilé ọgbọ́n o àgbàládé orí òtòlú òrí ń bàrẹ̀ ìdílé ọ̀sáwó ire lórí sí ọ̀yẹ̀kú méjì ire ọta òkú òkè òrùbí sákọ̀ rálẹ̀ sí ire kú báyìí ní sojú owó àyẹ̀wò kan bẹ́ẹ̀ tá kí èsì o kárí epo ìdí ògbìn ní arákùnrin kí tẹ̀lẹ̀ bá tẹ̀lẹ̀ lóṣù fẹ̀ owó lọ́mọ á fi pa òlùkù ìwọ́ máa wá lára dá gba wá jìrò àjò lóòtù àwọn ẹ̀dá ọ̀sẹ̀ ọba rú ẹ̀kú fún ọba rú ẹ̀kọ́ dà ọba rú ẹ̀ ọ̀sẹ̀ sí olóore. arákùnrin ọ̀yẹ̀kú méjì ní bá tọ́ ọ dá ifá sì gbóǹgbére fún ọ. ifá ní gbóǹgbé iye oyè kan ní kó orúkọ kóyè náà ó lè bá àtọ ọlọ́ni ìwọ ọ̀yẹ̀ mi ọ̀yẹ̀ bí wàá mú ọlọ́yẹ gèlè ọmọ oríire tí sunkún àti ifá lódò fìlẹ̀ bí òfìlẹ̀ ẹ̀yin olórí olóye bíi ti ru òfìlẹ̀ bí òfìlẹ̀ akọ̀gbọ́n ifá ní oyè kan ní ifá ní gbóǹgbé tẹ̀ ń dù mọ́ra yín lọ rúbọ kó lè bá àjọyè náà bí bá ṣe ń wínú bí agbérí ọ̀yẹ̀kú méjì ní. bàbá kì í ṣe bí oyè báwọn náà bí mo ṣe wà yìí pásítọ̀ ni mí pásítọ̀ ìjọ kan náà fẹ́ fi pásítọ̀ sí wọn á fẹ́ kó jẹ́ mi mo fẹ́ kí ó jẹ́ mi kí n jẹ́ pásítọ̀ yẹn kí n máa mínísítà fún gbogbo àwọn èèyàn kí iṣẹ́ ìyanu máa tọwọ́ mi jáde bàbá àwọn èèyàn kan ló júlọ ọ̀dọ̀ yẹn fún mi wọ́n dẹ̀ sọ pé tí n bá ti dé ibà ìṣòro mi ti tán torí ẹ̀ ló jẹ́ wàsá kì í ṣe òye. ẹ rí ẹ̀yin nù ńgbẹ bá débẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé léegun bóló ṣàbọ̀lọ́sọ fún babaláwo gbogbo àwa tá a jó ń ṣẹ̀ṣẹ̀ ọ̀nà ìsìlẹ̀ wá bẹ́ẹ̀ ṣe wá ní kẹ́ ẹ tó débẹ̀ tán bẹ́ẹ̀ ṣe máa gbà bẹ́ẹ̀ tó gbà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ gbàwìn ẹ̀bà lẹ́ẹ̀mọ̀ ṣojú àánú ńgbà bẹ́ẹ̀ yín bá ga tán ẹ̀ẹ́dẹ́ wà máa takùn bẹ́ńbẹ́ sí ọ̀rí ibi ọwọ́ ìfá ló fẹ́ ṣe léyìí fún ọ ìfá wúlẹ̀ mi sọ fún ọ ìfá sì ló ṣe léyìí kìí ṣe Jésù gan ọ̀wá rí ìfá tá a dá fún ọ yìí ó sì rúbọ kódà ọ̀gbẹ́bọ gan pàpà ẹbọ ò ní lè ṣe ní tí wọ́n bá ti ṣe ọkẹ́ balẹ̀ ní wọ́n bá pé okú oríire ní wọ́n bá yàn sípò náà. bàbá gbogbo nǹkan tẹ́ sọ ló yé mi èmi ò ní rí báwọn yòókù ṣe rí bàbá tí n bá ìdílé dé kó pásítọ̀ yẹn tí mo di pásítọ̀ tí mo mínísítà fáwọn èèyàn tí ìjọ mi tóbi bàbá ẹ gbàdúrà mi mo fi Jésù Kristi Olúwa wa mo fi búra. bẹ́ẹ̀ ni yín ṣe é dùnnú ó lè fi Jésù búra ní àyè Ifá ni o fi búra ọ bá gbọ́ búra tó fún búra ní ìsín. bàbá mo fi Ifá búra mo fi Ifá búra. o ti dé bẹ́ẹ̀ o ti dépò náà wọn kò gbogbo wọn á má gbàgbé àdé rẹ ọ kò burú o ti dé bẹ́ẹ̀. bọ́n bá ti ṣe dẹ́ ká lọ́ra àwọn ẹ̀fọ́ kápẹ́ ọjọ́ àṣẹ lónìí ká ṣe kápẹ́ isesetv.